A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ó fi àkókò yìí ṣe àdúrà fún ṣéwà Habibullah Adam Abdullahi Al-Alori. Olúwa má ṣàbà ṣe àlékún àlàáfíà ara fún wọn. Kàábà ni a wà yìí tí mo ti ń ṣe àdúrà náà fún wọn. Gbogbo ojú tó bá mi rí kíní tó náà ṣerú àdúrà yìí, ojú náà ò ní fọ́. Gbogbo ọwọ́ tó bá mi ṣe àrẹ̀, àlùbáríkà ó gun iṣẹ́ wọn. Gbogbo ẹnu tó bá mi ṣe àmì, Ọlọ́run ọba mi ò ní jẹ́ wọ́n fẹnu náà sunkún láyé. Ṣé Habib Ọlọ́run má ṣàbà fún wọn ní àlàáfíà tó péye, kán lè bá tukọ̀ ìsìláàmù pẹ́ dáadáa. Bismillahir rahmanir rahim. Allahumma rabban nas ashibul bas washfi anta shafi la shifa'un illa shifa'uka shifa'un la yughadiru saqaman. Allahumma anta salam wa minka salam wa ilayka yajju salam. Ahayyina rabbana bisalam fa'ayyi Sheikh Habib rabbana bisalam wa adilna jannata daraka dar salam. Tabarakta rabbana wa ta'alita ya zal jalali wal ikram. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run tó mú a rí tí à ń dópin Ramadan tọdún yìí lọ. A fi àkókò yìí ní haram láwà ìta, à ń fi àkókò yìí ṣàdúrà fún gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà. Ìlú wa Nàìjíríà Ọlọ́run bá tún ṣe, Lagos State Ọlọ́run bá tún ṣe, ìlú ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá tún ṣe, inú ilé ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run má ṣàbà wá ṣe dáadáa. Ọlọ́run fi ìfọ̀kànbalẹ̀ sínú ìlú wa. Ọlọ́run àwọn tí ó ń darí wa Ọlọ́run má ṣàbà darí wọn. Àwọn Ọlọ́run má ṣà yọ́nú sí wa. Ọlọ́run ọba má padà lẹ́yìn wa. Kiblatain Ọlọ́run dákun má ṣàbà ṣe dáadáa fún wọn. Ọlọ́run bá fàlùbáríkà sí Kiblatain Travel and Tour tí ó kó wa wá. Ọlọ́run má ṣàbà fàlùbáríkà sí ọlá ànábì wa Muhammad, ọlá kúbárakúnà, ọlá alẹ́ Ọlọ́run tó jẹ́ pé òun náà ni Awwalul Bait tí gbogbo ayé wọn ń wárí fún. Olúwa dákun má ṣà tẹ gbogbo nǹkan lórí ba fún wa ká fi sìn ọ́. Ọlá àti tóbi Ọlọ́run. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.